ó ti wá gbẹnu tán báyìí o lórí ọ̀rọ̀ ṣẹ̀ríà kóòtù tó ń ṣẹlẹ̀ lọ́tùn lósì nílẹ̀ Yorùbá náà ni o. Bàbá wa ọlọ́lá jùlọ Saad Muhammad Abubakar Sultan Sokoto wọ́n ti fi ọ̀rọ̀ léde o, tí wọ́n jẹ́ adarí fún àjọ Supreme Council for Islamic Affairs. Wọ́n ti fi ìbínú fi ọ̀rọ̀ léde pé èyí wa ti jẹ́ tọ́jọ́ wípé ìṣẹ̀lẹ̀ Yorùbá nìkan ni lẹ́ẹ̀tì máa fi ẹ̀tọ́ mùsùlùmí dún mùsùlùmí. Ọ̀rọ̀ yìí wáyé lẹ́yìn tí gómìnà ìpínlẹ̀ Èkìtì àti àwọn ọba aláyé kan tí wọ́n pàṣẹ fún àwọn mùsùlùmí pé àwọn ò gbọdọ̀ kẹ́fín ohun tí ń jẹ́ ṣẹ̀ríà court nípínlẹ̀ Èkìtì tàbí ní ìlú kan ní ìpínlẹ̀ Èkìtì. Ẹ wá nǹkan fìdílé, ẹ máa bá a ká lọ, ẹ máa gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ náà. Nínú ọ̀rọ̀ tí wọ́n gbé jáde tí wọ́n tẹ̀ síta ni wípé ó ṣe wá jẹ́ tó jẹ́ pé ẹ̀tọ́ mùsùlùmí wọ́n máa fi gbé mùsùlùmí. Ṣèbí ohun tí gbogbo wa mọ̀ ni pé ṣẹ̀ríà court, ṣẹ̀ríà law ó wà nínú òfin orílẹ̀-èdè Nàìjíríà, lélẹ̀ tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà sì buwọ́lù tí wọ́n fọwọ́ sí, tó jẹ́ pé láàrin mùsùlùmí sí mùsùlùmí nìkan ni àwọn ó ti máa lò ó. Kí ló wá dé tó yẹ pé gómìnà kan àbí ọba aláyé kan nílẹ̀ Yorùbá yóò wá gbógun tì í. Wọ́n ní àwọn ṣe àkíyèsí pé àtìgbà tí wùrù ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ ó ní ìgbà tí wọ́n fẹ́ ṣe ìfilọ́lẹ̀ ṣẹ̀ríà court ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ní ìlú Ọ̀yọ́ ní ọ̀rọ̀ ti ṣẹlẹ̀. Wọ́n ní àwọn pe ọ̀rọ̀ lówe ó sì ń láronú. Ìgbà títí Ọ̀yọ́ state ti ṣẹlẹ̀ àwọn rò pé erémọdé ni o, ṣùgbọ́n nígbà tí ìpínlẹ̀ Èkìtì tó wá ṣẹlẹ̀ báyìí lọ́wọ́ jẹ́ káwọn mọ̀ ìpínlẹ̀ dàbẹ́ ni pé àwọn tí wọ́n gbógun ti ọ̀rọ̀ ṣẹ̀ríà panel ṣẹ̀ríà court yìí wọn ò ṣe lérè o, àti pé kí ni wọ́n fẹ́ gbà níbi ọ̀rọ̀ yìí gan. Bàbá wa ń tẹ̀síwájú ní ọ̀rọ̀ pé bẹ́ẹ̀ sì ni o, ẹ máa wo nílẹ̀ Yorùbá tá à ń sọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, òǹkà mùsùlùmí lọ́pọ̀ jù nínú àwọn ẹlẹ́sìn tí ń bẹ ní ilẹ̀ Yorùbá káfàtà. Àwọn àjọ wa ń jẹ́ kó yé gbogbo àwùjọ mùsùlùmí ẹ lọ fọkàn balẹ̀ o, kò sí nǹkan kan tó lè dá ètò ṣẹ̀ríà dúró nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bó ṣe wà nínú òfin orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n tó tò ní ọdún 1999. Nítorí ìdí èyí kò sí tó lè dá ọ̀rọ̀ ṣẹ̀ríà dúró nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí gbogbo mùsùlùmí lè ṣe lẹ́tọ̀ọ́ sí káàkiri lábẹ́ òfin orílẹ̀-èdè Nàìjíríà. Níparí ọ̀rọ̀ wọn, àwọn àjọ Supreme Council for Islamic Affairs wọ́n wá ń pe gbogbo adarí ìjọba látòrí gómìnà tó fi dórí àwọn lọ́balọ́ba nílẹ̀ Yorùbá pé kán dákun o, kán jẹ́ kí àwọn mùsùlùmí kí wọ́n rí ẹ̀tọ́ wọn lò nílẹ̀ Yorùbá o, torí pé ọ̀rọ̀ ṣẹ̀ríà court yìí ẹ̀tọ́ mùsùlùmí ni o, kọ̀ọ̀kan ẹlẹ́sìn kankan o, kọ̀ọ̀kan onígbàgbọ́ bẹ́ẹ̀ ni ọ̀kan oníṣẹ̀ṣe o, mùsùlùmí nìkan lọ́kan o. Kán wá mọ́ torí pé kán mọ́ fi agbára ìjọba kán mọ́ fi dá mùsùlùmí lágbára lórí ẹ̀tọ́ wọn o. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ kọ́kọ́ ń wo ètò Ojúlówó Ọmọ Yorùbá rèé, ẹ bá mi subscribe sórí channel yìí fún àwọn ìròyìn kàyéfì àjààbalẹ̀ tí ó tún máa wáyé àtàwọn ètò míì lọ́lọ́kan òjọ̀kan. Ẹ ṣé tẹ́ bá wa wò, ẹ bá wa fọ́n ká, ó dàbọ̀.